jẹ́bọ ó sàn jẹ́bọ ríru. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. Asotele ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì o. Ogun àgbọ́tẹ́lẹ̀ èyẹ kó parọ́ tó bá gbọ́n, tó bá gbọ́n, tó bá gbọ́n o. Tẹ́tí tẹ́tí kò gbọ́ ohùn. Tẹ́tí tẹ́tí kò gbọ́ ohùn. Bá sọ ìyá mi lọ. Ó sàn jẹ́bọ ríru. Ẹbọ ríru. Ẹbọ ríru. Jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ ríru. Ẹbọ ríru. Ó sàn jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ ríru. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. Asotele ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì o. Ogun àgbọ́tẹ́lẹ̀ èyẹ kó parọ́ tó bá gbọ́n, tó bá gbọ́n, tó bá gbọ́n o. Tẹ́tí tẹ́tí kò gbọ́ ohùn. Tẹ́tí tẹ́tí kò gbọ́ ohùn. Tẹ́tí o. Irú àlá burúkú lílé báyìí. Ọmọ mi ní kú, ọmọ mi ní kú. Èmi náà ní kú. Lágbára Ọlọ́run, èmi gan kì í kú ikú kan bí kò ṣe yíyẹ. Ọmọ mi ò ní kú ọ, ọmọ mi ò ní kú ọ. Àdàgbà, èmi náà àdàgbà máa jẹun mọ́, máa jẹun mọ́, máa jẹun mọ́. Bá mi kalẹ̀. Bá mi kalẹ̀. Àmì mo ń gbọ́ nǹkan kan sọ. Kó làárọ̀ padà. Èmi mà yé mi. Èmi yé mi o. Màámi, ṣé bí ọ̀rọ̀ tó wà lẹ̀ yìí fáfáni màtẹ́yìn ni? Màámi, ewu mi ò láìkì bí ayé tá à ń lè bùn bíbá yìí. Màámi, ṣé ní ìdùn fún mi? Èyí ti tẹ́ mi lọ́rùn. Àmọ́ ọ̀rọ̀ elékòó yìí náà ni. Èkó ń ṣe ibi tí yàn kọ́ ọ̀rọ̀ gbèjì lọ lọ́sàn-án kan orúkọ. Mi ò fẹ́ fojú sunkún ọmọ mi. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí fojú sunkún ọmọ mọ́. Màámi, ṣé ìgbé ayé tá à ń gbé ṣó tẹ́yìn lọ́rùn? Ẹ̀rọ páànù la kó síbà tó ju ọ̀rọ̀. Ẹ̀rọ ilé ìlú màámi. Ọdún wo la fẹ́ ṣe lè dá? Gbogbo àwọn ẹgbẹ́ mi tó lọ sékòó, ó ti kó èrè oko lọ́ọ́ ti kó délé. Wọ́n mi jẹ́ kí n lọ sékòó. Ṣé mọ Azeez ọmọ yọ níyì? Ó ti kọ́lé fún ìyá, ó ti lo mọ́tò. Màámi, sọ́ni pé orí ìtèmi sọ́ni mi ìlú sówó nǹkan bẹ́ẹ̀ yẹn ni. Màámi, ẹjọ́ jẹ́ kí n lọ sékòó. Kí mi náà wo ilé burúkú tí ń wó nílẹ̀ ká má gbélé gidi kí ra mọ́tò sì dùn ní. Ọkọ mi, ó jẹ́ má forí orí.
àyànmọ́ táyé má yàtọ̀ sí ti kẹ́hìndé ó láti fi lọ sí èkó ó kó nǹkan wọn ọmọ tó tojú bọ̀ èèyàn dúdú láti èèyàn pupa ni wọ́ ìwọ kọ́ mi èmi ò fọwọ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ lóyè o ṣáàṣà mi. Màámi nǹkan kíkọ tá a fi lè bá ń tojú bọ̀ màámi tó lè mú Azeez àti ìfowópamọ́ bẹ́ẹ̀ mo rẹ́dí kí mi náà tojú bọ̀ màámi mo ní láti lọ sí kí náà kó èrè oko kí n kó wálé. ìṣàṣẹlẹ̀ sóko ìṣá màámi mo fẹ́ lè kó ọlọ́run aṣọ rẹ̀ àmì ọlọ́run aṣọ rẹ̀ àmì láyọ̀ ló máa padà wá bá mi àmì pẹ̀lú ọkọ mi òkè òrìṣẹ́ ọmọ òwúrà kó má bàa rẹ̀ rí kẹ́rú àmì ẹ̀rí kẹ́rú abilala lẹ́nu àmì òkè òrìṣẹ́ ọmọ òwúrà kó má bàa ra igbákígbá ní kẹ̀kẹ́ sí màámi láàrin ọkọ mi ò mà ní rí dààmú àmì aláàánú kan tó ju igba ẹgbẹ̀rún aláàánú lọ ẹlẹ́dàá ni a kò ṣe. Is it? You know say you fuck up. Why you go to carry this global come to our crib without our consent? Guy, chill out. Which kind of the other one? No mad, make I explain myself. Explanation ló bẹ fún. You dey mad? I like F man. Wọ́n ṣe máa mú ìyàwó sínú ilé yẹn anyhow. Àjọ ní right kan náà bí báyìí. Is it? Confirm. Ó ń sọ fún èmi pé kí ló ń ṣẹlẹ̀. Fẹ́ máa fọwọ́ lálẹ́ fún mi. You don't dey mad. Ṣé mi fẹ́ máa fọwọ́ lálẹ́ fún wọn? Àṣẹ tó nílé mi náà ni. For this cabal. Jazz! Ọ̀gá leave that one. AZ! Fìyẹn lẹ̀. Are you baby you crazy? O lè fọwọ́ lálẹ́. Me Kuba die! Na so na. Mo fọ́ o. Ẹjọ́ tó bá ti jẹ́ pé ọ̀rọ̀ iṣu mi ló fẹ́ máa fọwọ́ ara ẹjọ́ tó wọ́n lọ mo lè máa lọ. You can go! Ọ̀fíì pé. O lè kú ọ̀tẹ̀. Jọ́jà ò lè jó ọjà go. Ẹsẹ̀ mi lè crazy. You no dey go anywhere. Na thunder go destroy your generation. You dey mad? Kò lè ní ẹni gbé mad. A to Z lọmọ o ti kọ́. Ló ń sọ̀rọ̀. Who A to Z? Oh! Confirm. You! I dey tell you, two of una. Who know you for street? Chat. Guy. Let me fall. Confirm. Wait now. This guy is fumble now. Check the crazy. Hello. For this kappa. Hello. Baba. Hello, why the wrong thing now? Why the wrong thing? Baba, I don't suffer. Baba, this guy fuck up. Imagine this instead they carry this Yoruba come to our crib without our consent. Which kind of level be that? Kí ló lè ṣẹlẹ̀? Mo ní kí n lọ sábà ni o. Bá rí childhood friend, àjọ ṣe kékeré ni. As want to say pé okay, ojú ṣàánú. State mo bá wà okay bàbá. O lè wá okay. Mo dẹ̀ ní okay kí mo wọ line. Pé as e dey go now, na guy to guy things. Òun náà tún lè jẹun iṣẹ́ fún wa. So now your family has be this place. Where you carry and come? tí ẹ dúró náà farabalẹ̀ kí ni nǹkan tó ń sọ gangan náà ṣé fẹ́ máa ṣọká fáwọn àǹbí yìí ni ìwọ náà wọ́n mú ẹ̀bùn kan tẹ́lẹ̀ kan bọ̀ tó bá fẹ́ lọ pa ẹ̀ ńkọ́. Imagine. àkọ́ kù straight. No vex baba say make I speak my mind no vex. OZ. Baba. Before A, which alphabet you go see? Nothing dey baba. After Z, which alphabet comes? Sino kan baba. So why? Nothing before A, nothing after Z. Why do you behave as if you're something? You're nothing now. Baba, God bless your generation. Tell am now, you no belong to anything. Yes, Z. Baba, tell am say you no belong to. A chance! A chance waiting now. Who dey do here? Chance don't shell now. Ṣé kí máa ní kó máa ní chance? Baba you say no now, chance. Baba. Mo ń bọ̀. Mo yẹn. Mo slay. Baba, no be so. Mo fọ́. Ṣé tí máa ń ṣọ́ máa rún ni? I make care. My chance waiting. You get free kidney? Baba, na only 2 kidney I get. You fit dash me one? Baba, don't dash me, I will pay kidney. One remain now. Charles! Baba. Ṣé irú tó ti come and feel like Shango? Ó ní yẹn mọ́ lẹ́nu ni. Baba, Shango na my mentor. Charles! Baba, no be Charles, so. you fẹ́ Baba, no here to enter again. Abeg, no enter me, Baba. Charles! You dey there. Baba you no dey para too much. Baba, number one. Baba no vex. No vex baba. Baba. Hey down that thing I'm empty for yes tattoo. Baba. This is it. Baba. Ẹ kò mọ̀ pé o lè ṣe bẹ́ẹ̀. Aṣọ rock lélẹ́yìn náà.
For here we have protocols, we have prerequisites. You can't just bring anybody like that. No, it's not done. Okay. So. Asurokile. You are welcome here. Oma peye man kọrin. But kì í ṣe gbogbo orin tẹ́ ẹ bá ti gbọ́ ló máa kọ. Ẹyẹ tó bá kọ gbogbo orin tó bá ti gbọ́, ó máa kú. You know Ramsey Noah. You dey look like Ramsey Noah now. If you miss-see-an, if you mistalk, I go make you look like Osmond Gbadebo. I go recreate you, I promise. I'm no verse. Èmi ò loud, èmi ò pariwo, but mo lè pààyàn, but mi ò sọ. But you, Charles. Charles! Ó dẹ̀ wọ́n bó ṣe wọ́n nulẹ̀. Ó mọ̀ náà, ó mọ̀ pé ní támà tí mo ti rí ẹ tí mo mú ẹ wá síbí. Bàbá àwọn ọ̀gbẹ̀rí wà ń bí. Ó mọ̀ pé mo fọ̀ ẹ́ ló ṣe di nǹkan tó di. Bàbá ló bí so. So òun ṣe bí landlord ń sẹ́ àbí? Charles! You want me to talk àbí? Eh? Mama, you don't the verse, you still the verse. Jude. Respect, Baba. New assignment ni ẹ. Lady T máa jẹ́ àìsàn bó ṣe máa rìn lórí. Don't do it. Fast. Don't do it. And it has to be snappy. Don't do it, Baba. Charles. One on one. Àdúgbò kan ló ń jẹ́ yẹn kan nílò mi. Àpáàtì ẹ̀jẹ̀ last year. So they would just kill you, carry you, you could just die. Title. Boss of the bosses. Bala. Respect, Baba. Bala Jayeji. Baba. Ẹni bí kọjá bí ẹni tó mọ̀ wá yá. Bàbá tí bèbí para tán lálẹ́ rẹ̀. Ẹ̀wọ̀n kan tó kó sí bàbá. Iṣẹ́ ran. Pọ̀ síbẹ̀. Hello. Ṣé jẹ́ nìyẹn? Ẹ jẹ́ ká ọ̀nà àṣẹ bí ẹni pé kò exist. But seriously, Ọlọ́run bless me pẹ̀lú ọmọ ẹ̀. Open everything. Fashisha, just pour me a drink. Okay. Sit down, it's okay. Kí ló ń ṣẹlẹ̀? How that go? Ọmọ yẹn Ọlọ́run ni, I swear down. Kò tí ẹ ṣe bí bẹ́yà òun rí mi rárá. Oh boy, o tó ṣe dáadáa nìkan. Ó jẹ́ kó mọ irú èèyàn tó jẹ́. Ó jọ́ mi lójú gan mẹ́rin. Fowó bá a ṣeré jẹ́ kó mọ̀. Ẹ wọ́n dà gbó ṣe ń wá bí ni, you know understand? Yóò ṣe ṣerú ẹ̀ ni. Kò rẹ̀ tí rẹ̀ tó máa sọ̀rọ̀ mi fún. What's up now? Where is this guy? Where is he? What? You know, mo lọ swim mi, mo lọ fò sómi lórí yẹn o. Tó bí ìfẹ́ bò sómi nílé yìí. Okay, mo máa lọ wọ jáde láti mú mi yẹn. You know me now, troubleshooter ni mi. You know, few minutes. All right. Yẹ kí n wá ilẹ̀ òbí ó máa pass. Ọmọ tí mo trust. Tó ti jẹ training bẹ́ẹ̀ tó ń jẹran. Hello. I get it. 100% OT. What are you saying? Bó ṣe wà yẹn tèmi gan máa lọ bá tí bá make attempt tí ń ṣe ló máa dọ́tí sí mi lábẹ́rẹ́ pé kò rí ìyá mi rí. O ti yẹ complete. Kó tó mọ̀ pé grandfather ló jẹ́ kó nígbà tá a bá délé. Ó dà irú ọmọ yìí, a wá jẹ odidi training tó jẹ yẹn, a wá fail. Tó mọ̀ pé tó o bá délé àlàyé á bóun wí. See this day. So ẹ̀yin náà rí àrí. Mo rí lè yóò gbọ́dọ̀ lọ. Ṣé o ti ra fan? Let me go for that. You no go fit go. O ní ìdẹ̀ ibi tí mo lọ ta ọkọ náà ni màá gbá rivers, you no understand? O ti yẹ. Wàá fún feedback. Oh boy, don't do yourself o.
ṣe é pọ̀ ìwọ náà ó máa react to kẹ́ àwọn èèyàn máa ṣe mú àwọ̀ ẹ̀fọ́ rí ìmọ̀ ní. bẹ́ẹ̀ padà ránjú mọ́. kò ní choice ẹrù kẹrù ló wà lọ́dọ̀ mọ́ mi kò sí bá bounton tí. níṣẹ́ wa mo lè rán ọmọ mi lọ bá president ibi tó dá mi lójú dé. ó ti ń jẹ́ kó mọ̀ sí time. àwọn kí ló ń sọ ẹ̀ orí nǹkan tó mọ kán kó síta àwọn tẹ́lẹ̀ bá fi nọṣẹ́ bàbá gan-an wọ́n wọ lines. ṣé wọ́n fi máa wá ní bàbá ni. má lọ wo bẹ́ẹ̀ o má lọ bẹ́ẹ̀ o ibi tí bàbá yín kú sí nìyẹn o ibi tí ẹ̀mí bàbá máa bọ́ sí nìyẹn o mo rán yọ̀ nǹkan mi jẹ níbi ẹran tó yí. Àlàyé bàbá yẹn gba owó tó pọ̀ o owó tí mò ń sọ kò ń ṣe owó kékeré o 180 million. Ọlọ́run ọba 180 million. ó dáa inú 180 yẹn táwa guys bá ṣe kí ni táwa gba bí 80 nù ẹ̀ táwa gba bí 80 million nù ẹ̀. Charles àbá má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ tí wọ́n bá jó orúkọ Charles olúmọ àgbákò tí ó bá kọ̀yàn ní rúdé báyìí òun tó òun ká àgbákò nìyẹn what are you talking about 100 million la máa gbà ní owó yẹn. ọmọ mi bó ṣe ṣí jáde yẹn bí eégún kan ń bàdàn ní eégún àti pàpọ̀ ọjọ́ tó bá ti jáde kò ń jáde always ẹ̀kan ló máa ń jáde láàrin ọdún méjì àti pàkọ́ lọ́wọ́ mi lálẹ́ bó ṣe fojú kó gbogbo pọ́ìntà méjèèjì yẹn á pọ̀ 100 million kó máa yí pẹ̀lú 80 million tó kù. kó pọ̀ jù kó pọ̀ jù kó pọ̀ jù. àyè ká pọ́n ṣàpè lálẹ́ àwọn náà mú yí ó kéré. kí ló ṣe ó yà bàmà. ìmọ̀dá bàbá yẹn ìmọ̀dá àgbẹ̀nẹ̀ sí wọlé. Tálẹ̀. Yes. Tálẹ̀. Kí ni problem yìí? Problem yìí as in now. Kí ló ṣe é tó ń dọ̀ọ̀la rẹ̀ látọjọ́ rẹ̀? Wà á kàn wà nílé wa máa sùn, wa máa jẹun, ò ní free pẹ̀lú wa. Kí ló ń ṣe é? Torí nǹkan tó ṣẹlẹ̀ the last time yà rí ta para fún ẹ kò ń ṣèwọ gangan là ń bá fà. He said na my guy na my sure guy but ó fọ́nbù gan. Báwo lè ṣe máa mú ẹ wọnú ilé tí ò ní sàn kankan fún wa? Ṣá máa tó gbé wá sí ìgbà ìgbà kò sàn kankan fún mi kàn lọ ń gbé ẹ wọlé. Má lọ torí ìyẹn kó máa ṣe yamayama kó máa dọ̀ọ̀la ara ẹ kò make sense o kò lè help ẹ. The last time that lọ sí club náà ó tẹ̀lé wa wọn náà wo bó ṣe dress bí àwọn tó ń fọ mọ́tò ṣé o fẹ́ lówó láyé ẹ̀? Mo fẹ́ lówó. O fẹ́ kọ́lé sílẹ̀ kí o fẹ́ kọ́lé sájà o fẹ́ ra mọ́tò. Mo fẹ́ ṣe. Kí ló wá ń ṣe ẹ́ tó ń dọ̀la rẹ̀? Kí ló ń ṣe ní ẹ̀mẹ́ you be fine boy Tálẹ̀ jára ẹ̀ o. Jude, mo really appreciate pé o ń bá mi ní discussion yìí but ṣé o realize pé ibi tó bá fẹ́ lẹ́mọ̀ṣọ́ mi ṣọ́ ló máa ṣọ́. Gbàgbé lẹ́mọ̀ṣọ́ inú gbó ló ń gbé. Ṣé o fẹ́ lówó ṣé o fẹ́ tó ṣìkú láyé ẹ̀ ni? Ọlọ́run ní jẹ́ o Ọlọ́run ní jẹ́. Bó ṣe ń gbọ̀n jára ẹ̀ Tálẹ̀ owó tí mo ní mò ń ya ẹ̀ o. Ṣorí má bínú fún question tí fẹ́ béèrè lọ́wọ́ yìí o. Okay. Bọ̀ irú iṣẹ́ wo gangan lè ń ṣe? O fẹ́ mọ iṣẹ́ tá à ń ṣe? Bẹ́ẹ̀ni. 19 ká iṣẹ́ tá à ń ṣe ni. Torí àwọn tí wọ́n ń pè ọ̀rọ̀ yìí tó wà ń gbòòrò àwọn náà máa ń pè 19 máa ń pè guy anybody can say anything wá iṣẹ́ ọpọlọ là ń ṣe. Ẹni tó bá gọ́ra ìpẹ́rẹ́ a máa gbàgbé ni. Ṣé o mí pé 419? Kí ló ń ṣe ẹ́ 41 kí ni tíṣà máa gbọ́ lẹ́nu ó máa pa ẹ́ ni.
Tálé má gọra ẹ̀ ilé tó wá ilé owó ni o tó bá ṣe iná máa wà lówó wà kọ́lé wà á tẹ̀lé ra mọ́tò wà á gbé Range Rover dé lóyún gbọ́n máa rí ọmọ káwọ́ sókè owó la fi ń bùgà ò gbàgbé fine boy o ẹni tó bá fine rárá tó bá lówó máa fine tó bá fẹ́ tó ṣìkú láyé ẹ̀ then ṣáàjára ẹ̀ ó ti yẹ ọmọ mi náà ni ẹ̀ gbà síbẹ̀ mo like ẹ̀ gan ti yẹ má gọra ẹ̀ believe in yourself you make it okay alright ló máa ṣe nǹkan tó ń ṣe lọ. EZ kí ló ń bá mi sọ it's not possible kí n bá yín ṣiṣẹ́ 419 láéláé ilé lóhùn kì í ṣú o iṣẹ́ pọ̀ tá ti máa ṣe not 419. láìpẹ́ kò ń ṣiṣẹ́ 419 o ní láti smart up. EZ ó máa pàjá lọ́wọ́ work as smart people no be 419 lẹ́ ń ṣe ó máa pàjá lọ́wọ́ fún mi. I no fit lie for you. kí ni mo gbọ́dọ̀ sọ́ọ̀sì náà. wetin. you be like say you say something nana. you wan put your mouth for my mouth wetin. wetin you talk nana. wípé àwọn ń ṣe 419. ìgbà wo ló sọ 419 sìn. as in no understand ṣé olórí burúkú ni ẹ. ṣé ìwọ́n dẹ̀ ń sọ dẹ̀ ń pariwo wọn ojú ẹ ṣé 419 kọ́lẹ̀ ń ṣe ni ṣíṣe iṣẹ́ wọn yíyẹ ìyọ́lọ́run lógo ni. ṣé olórí burúkú ara ṣe onígbèrè tó gbé wa àwa ṣe 419. you know say I dey always warn you this guy mo máa wọ́n o máa kìlọ̀ fún ẹ o máa kúrò nínú ilé èmi o máa kúrò. farabalẹ̀ ṣùgbọ́n. wọ́n á máa sọ fún mi kí n farabalẹ̀ bí yéé tí wọ́n rọ̀ jù má bàbá mi sọ má bàbá mi sọ you go come out for this house today. lẹ́yìn tí. Boss, see this them were the people them so this one carry this one come this one baba come dey talk say we be 419 say we be armed robber say we dey kill people this one hate us o. baba you no fit talk so. baba mi jẹ sọ sọ bẹ́ẹ̀. who talk am. na this one who talk am. this one. Okay, no worry. Yeah. Hey, Baba, I don't tell you, this guy don't belong to this place. For how to my place, and now it's the road. Papa. Cheers. Hey. Mọ́látò. Ó pè wá ní 419. bàbá mi jẹ́ pé yín 419 tí babe ló misinterpret ọ̀rọ̀ tí mo sọ bàbá mi jẹ́ pé yín 419. ṣé o mọ nǹkan tó ń pè ní 419. rárá sá. ó lè ẹni tó máa ń mú nǹkan tí ò ń ṣe tẹ ẹ mọ́ nǹkan ara ẹ̀. bàbá mi tó bẹ́ẹ̀ láti pè yín 419 ẹ mọ̀ pé tí babe ò fi gbà kan gbá tèmi ni. This guy don't do this thing, I swear to God. kí ló ń ṣe nílé mo máa love boy kan wà nìkẹ́. Baba náà love boy yìí ó fẹ́ yẹn ló bá yín ló gbà mí. I dey tell you baba o me I dey tell you this one. because àwọn tí wọ́n ṣe tó nǹkan tó ṣe a máa ti kọrin fún wọn òun ọpẹ́ ọmọ orin yẹn ilé ló lọ tààrà ilé ló lọ tààrà ọ̀rẹ́ rẹ̀ lé o ilé ló lọ tààrà. For your information, I can share for one. But we're smart, we're brilliant, we're clever, and ọpọlọ wa là ń lò láti fi get nǹkan tá a ní. Anything ta lack, everything ta lack. Tó bá yẹ pé mutual agreement tó bá kádàrá ẹ̀ ṣe ni pé o fẹ́ jìyà kó tó bá wá láyé, then it's cool. But don't poke your nose into what you don't know. Well, gentlemen, for the rest of your life, stay on your lane. Never do you cross my path again. If you do, yes, sir. If you do cross my path again, me I dey tell you my own no near me o.
I go rub your face for poto, I dey tell you. Beg, back way. Leave matter for matter. You just dey you're tatafo too much. Come on, talk to me. Don't come into this guy. What do you think? Wà á lọ máa pa ẹ́. Kí ni mo rà ní ìgbà ẹ̀? Àǹtí ṣé ojú ikọ̀ ni ẹni bá ṣe máa bọ̀ ẹ̀jẹ̀ náà? Ẹ̀yin ò ríran ni. Ọ̀gá dé. What kind of driving is this? But madam, how will they drive? But you say people are some now. I'm sorry. How will they drive? But I said I'm sorry. Oh, they beat the kilo by this time now. Kill stuff for me. Me. Emma Binu, I can take care of it, please. I'm sorry, please. Just come inside the car. Just don't worry, I will sort myself. Emma. Uncle, I'm sorry. Mo sha salo, e sha ri pe mo park ti people. Mo sha dúró fún yín. Emma Binu, please. Okay, please. Ọ̀gbẹ́ni Ìfẹ́lẹ́. Ẹ ṣe jàre ọgbọ́n. Ìyá ìyá. Jane, thank you so much. I really appreciate everything you did today. Especially the ways like you've amazed me. Thank you so much. No, you don't need it. I should really want to appreciate you. Babe, say baby, me. She understand. Mo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin ló máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tí ó ṣe tó wà fún nǹkan tí mo ṣe fún ẹ tó máa ti fly up, but you're not like that, so I appreciate you for that. And please, can I pay you a visit? Oh no, that won't be possible. Scotland down people in. Okay, don't worry. I will find somewhere else. Let's see. Take me to Mama Rira. What about that? Yeah, that's cool. I will give you a call. Sure, definitely. You made my day. Thanks so much. Just take care of yourself, eh? Yeah, sure. Bye. Thank you. Ọmọ wa rògùn báyìí o. Ní hospital wo ló wá gbé màmá lọ báyìí? Ha! 300k. Níbo ni màá ti rí yẹn? Ha! Rògùn. Ṣé ẹ̀yin ò sọ fún ọ̀pọ̀ ọmọ òsì tòsí ni? Ẹ má bínú. Ó yẹ kó understand. Ẹ jẹ́ kí pè yín padà. Mo mọ̀. Ẹ mọ̀ pé kí ní ìbá mi lójijì. Mo ní láti run about láti lọ gádà owó yìí. Màá pè yín padà. Ẹ ṣé mà. Ló ṣẹlẹ̀. Màmá ni. Ló ṣe màmá. Mama ìyá wọn náà ní 300k láti ṣe operation. Operation báwo? Ṣé o ti yálé tó yẹn? Ọ̀rẹ́, ó lè ju bó ṣe sọ lọ. With the way tí woman fi bá mi sọ̀rọ̀ lórí phone. Condition mama wa critical, very very critical. Ṣé báyìí? And I no gara o. Go to allow me to the non-club. I don't even know why he's in. We expect another deal, right? He said. But then again, bound guys, he's someone saying, "Come on, machine, man." He said, "Oh, bàbá ti jìyà jù lé mi lórí. Ìyá tí bàbá jẹ́ bàbá gbọ́dọ̀ kú báyìí. Ikú bàbá ò dá lásìkò ìjọ torí Ọlọ́run kó tó bá lè fi assist mi jọ. Má really appreciate help ẹ. Jọ. Àbí ṣe báyìí. Ṣé o lè bá láyé sọ̀rọ̀ ni? Oh boy, má sọ bẹ́ẹ̀ ò bọ̀rọ̀ jẹ́ nìyẹn.
Fẹ́ kúrò nílé ṣá. Òun náà mọ nǹkan tó wà nílẹ̀. Is it? Pọ̀pọ̀ wo ló bẹ́ mi wá síkò? Mi ò mọ anybody lẹ́kọ̀ọ́ wo ló mi wá síkò? Jọ̀ọ́ tó lọ, try láti help me. Jọ̀ọ́, mama ò gbọ́dọ̀ kú. Bọ́ mo rò kọ́kọ́ sí i. Kí ni kọ́nà? Bíbẹ̀ Janet yẹn, ó ṣe pé Janet. Ó dẹ̀ feel pé Janet máa forthcoming pẹ̀lú nǹkan báyìí. She would help you now. Sọ pé like ẹ̀ pé give it a try. Let me give it a try. I hope could help me. Just try it. She would. Number 18 ring. Yeah. Hello, Janet. Join me attend it láti rí ra. Wèrè máa wá o. Wèrè wà nínú yìí o. Wọ́n ọ̀rá ń fẹ́ ìfẹ́ yìí. Ọjà fẹ́ ní ìṣeré mọ́dé o. Ọ̀gá mi sí ni o. Ọ̀gá búburú ni o. Ẹ wo ẹyẹ dúró. Ọ̀gá mi sí ni ẹyẹ dúró. Ayé ní ìṣerú. Ayé lè máa ṣe nípa. Àṣẹ o. Ẹyin bàbá àgbàyà yìí. Èmi ọmọ ọ̀gá ó ń kó ìjà ìdájà láti orí ẹ̀ tí èkó lè tẹ̀lé ìjọba. Wọ́n kí ojú ìwé ìjẹun. Máa lásọ tẹ́ ọlákùnkọ̀ tó lásọ ju oṣù gbàgbàgbà lábí oṣù pa ọlọ́run yóò yọ ẹ̀yìn tó tó lọ ó dáhùn gbà pé ó ní ọmọ ìjọ yẹ ṣé ó tẹ̀ ní ọtí àbí gbogbo ẹni tó bá bímọ ìjọba ọ̀bájọ́ ọjà sáré ọjọ́ tó wọ́n jọ nígbà tí ìyẹn bá bímọ rẹ̀ tó wọ́n bá pọ̀ sí ọ̀sẹ̀ ìyá tó mi káàlì wọ́n fẹ́ kọjọ ṣé wọ́n lọ sí aládùúgbò tó ní báńkì àjọyọ̀ ṣé wọ́n gbàgbọ́ àwọn ojúmọ́ kọ́kọ́ máa jọ. Ẹ ti jọ náà pẹ̀lú ìkọ̀jọ̀ kí ni nǹkan náà. Ẹ̀rẹ́ tí ò bá sọ̀rọ̀. Ilé tó láti ṣe ìgbà yìí, ó ti àkọsẹ̀já ní èyí. Láti ṣe kéé pé ní síra yìí. Pé ọ máa ṣe gbogbo ní ìfẹ́ káàkiri àbí? Èmi náà rí bẹ́ẹ̀. Bí ọ̀bá wá jẹ́. Ṣé kí ni? Ìgbà tó wà kọsẹ̀já yé mi kékeré, wọ́n ní ìyí sàtẹ́ni gbóbi ohun tí mo bẹ̀ wà ní kò sí nìkan. Ọmọ ìdìbò àfúnilẹ̀. Mo gbọ́ bá wọn fún oúnjẹ ni ẹ̀bà ní tẹ́lẹ̀. Mo wá ní gbogbo dèjì ẹ̀sìn fùfú pé ẹ̀bà yẹn rẹ̀ mí bọ̀rọ̀. Àwọn tó wà lè máa wá fùfú bí méjì àbí mẹ́jọ. Akẹ́nijẹ́ ló máa pa yín. Akẹ́nijẹ́ ló máa pa yín. Ẹyin méjèèjì ẹ̀yìn sí àbí. Ẹ̀yìn sí àbí. Ṣé títí kò sẹ́yìn yẹn? Wọ́n mi ráyè fún ẹ̀yìn sí àbí. Wọ́n mú òkú rẹ̀. Ọ̀gá kúkúrú gbogbo òṣèré nílẹ̀ ló mú ìyá lọ́wọ́ lòótọ́. Ẹ má bọ̀, kò sí ìyẹn lé mẹ́. Ẹ má bọ̀, kò sí ìyẹn lé mẹ́. Ẹ má bọ̀, ẹ lọ, Jane, how can I thank you enough? You helped me out in my difficult times. Why do you want to help me out? Oh, more way to shift for me. Will I do what to save life, Grandma? Thank you so much for always being there for me. No, it's okay. We need not to do me now. We need it because I've told you I will do anything. I mean anything just because of you. But I just want to ask you a question. I hope you wouldn't mind. Go ahead. Out of curiosity, how will you get a huge amount of money by within a short period of time? Go pay 1 hour. Leave that one for now. You just have to go now and take care of Mom.
Okay, no problem. Màá sáré lọ sílé nsìn ìgbà yẹn máa lọ change so màá lè máa gbàgbé lọ sí park. If that should be the case, jẹ́ kí n gbé ẹ lọ́lé náà kó change. So màá dẹ̀ lè gbé ẹ lọ park. As in, you're a godsend to me. Thank you so much. I really appreciate you. It's okay. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. Jewelry box me. Yo, the jewelry, I cannot find my jewelry box right now. People know what? Jerry Bẹ̀tẹ̀tẹ̀lẹ̀ ẹ mọ̀ pé èmi kọjá èmi àyè gbogbo ibi tí ẹ bá sì fẹ́ lẹ́mọ̀ tó tèmi sọ́ọ̀dì òun lèmi sọ lẹ́yìn vicinity compound the yard back àti yard àwọn méjèèjì ni àjàtọ̀ sí ẹ̀yìn living room èmi èdè yàrá àwọn tí ń bẹ̀wọ̀ yàrá gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ rẹ̀ èmi ọmọ gẹ́gẹ́ ń gbàrọ̀ yàrá. Ṣé ìwọ òun tó wọlé rẹ̀ fọ́ọ̀tì o security ilé ẹni tó bá jáde àti bá wọ òun láti máa mú ṣé òun mọ̀ pé ṣe ẹ̀yìn òun mọ̀ pé ṣe ẹ̀yìn àná. Ẹ mọ̀ pé sọ ni fún mi tẹ́lẹ̀ àmọ́ bẹ́ẹ̀ ti sọ yìí nìsín ọ̀rọ̀ mi ti lé kẹ́lẹ́. Ó lè bẹ́ẹ̀ mọ education nǹkan tó ń ṣẹlẹ̀ òun ló jẹ́ ilé jẹ́ kẹ́ máa ṣe bẹ́ẹ̀ kẹ́lẹ́ tó wojú ara wọn. Wọ́n ní sáà ló gbé jewelry box mi sáà ló gbé jewelry ẹ̀yìn madam ẹ ti ṣẹ̀wọ̀n ẹ̀ tí mọ̀ ẹ ti ṣẹ̀wọ̀n ẹ̀ mọ̀ kó tó wà ní jewelry box mi kó yẹ kí gbé sílẹ̀ ó kàn gbé sílẹ̀ nílé bank ló yẹ kó wà kó pé wá ní for a few weeks ni because mo náwọn occasions kan tí mo need àwọn jewelry mi láti lọ but fortunately mo gbé wálé ó lè rà ó kò rà so ẹ ti plan láti ju jewelry box mi rà ẹ́. madam ẹ dákun talk to me. ẹ dákun ẹ̀ ní sórí ibú sọ̀rọ̀ sẹ́rí bẹ́ẹ̀ sẹ́ dún mọ̀wúrú látàrọ̀ dèdè mo ti ló jẹ́ mọ̀ lómi. Ẹ bá gbọ́ qualification àti qualify tó fi qualify yìí kọjá. N tí ń gbìyànjú àti sọ ní ìsinmi pé láì ṣe barista ẹ̀yin dùn màwúrú bẹ́ẹ̀ bá panijẹ bẹ́ẹ̀ ẹ̀ ń pariwo ẹ̀ ń pàrà lérí beat ẹ̀ ń ṣáòtì n tí ń sọ ní nì. So èmi ni mò ń bá tí mò ń bọ́. Okay, talk just say mi ti ráyè mi. Gbogbo tẹ bá wá ṣẹ́ èèyàn máa ṣe tábì fún yín á dàbí porí yín pé àṣegbèrè orí yín kò tí ì mú jáde ni ọpọlọ yín ó fè sínú ni bọ̀tẹ́ bá ti ń ṣiṣẹ́ lọ you just go crazy wọ́n dẹ́ máa sọ̀rọ̀ fún mi. ẹ dákun bàbá mórí òsèwọ̀ sẹ́rí lánàá ní ìgbà tèmi àti bàbá sọ́gbà tá a sọ̀rọ̀ kó ṣe ẹ̀bà kó ṣe ní àǹtí jẹ́ ìdíkọ̀ wakọ̀ wọlé. kí ló máa ṣẹlẹ̀? ibẹ̀ náà mo lọ sẹ́rí bó ṣe wá kọ́ńkì mo ti wá bí bàbá asọ́gbà pé ṣé wọ́n lé wọn bọ̀ ni ẹ̀ka náà wọ́n ṣẹlẹ̀ jì wọ́n bọ̀. kí ló ṣẹlẹ̀? sọ̀kọ̀ tó ṣẹlẹ̀. wọ́n wá já wọnúlé àṣewọ́sẹ̀bọ̀ ìgbà tó já wọnúlé wọ́n pẹ́ díẹ̀ bí wọ́n dànù ilé rúbì kan yìí mọ́ ìgbà tó wá padà bọ̀ ló wá fa ọ̀rá funfun ìgbà tó wá fọ̀rá funfun kankan wá bẹ́ẹ̀ náà rà wọ́n mo wá sọ fún bàbá sọ́gbà pé dájúdájú jewelry box tẹ́lẹ̀ wà ní ọ̀jẹ̀ àmọ́ bí wọ́n ṣe wá ń takò mí ní ìsibí pé wọn mọ kankan nípa rẹ̀ ni. nǹkan tó ẹ̀ sọ fún mi ráìdà ni pé Eniola ló gbé jewelry box. ìlú sọ bẹ́ẹ̀ mọ̀dá. tóun sọ tẹ́mi ò mọ̀ sí. nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi sí pé Eniola ló gbé jewelry box. ibẹ̀ kẹ̀kọ́ olómi. ẹ wo congratulations mo kí yẹ kó o lè because ìtọ́kù ní ayé yín ọgbà ẹ̀wọ̀n ní sí. fífi ẹ̀ ká máa dá fún mi because tó dẹ̀ pé ẹ̀ mọ̀ kọ́ tí mò ń sọ ọ̀rọ̀ tèmi ò tí ì yege má wọ̀ rí lọ́ọ̀yà mi lẹ máa bá kọ̀ mò ń kọ̀. ẹ wo madam ẹ tó mélòó ló kù ní ọjọ́ orí mi náà tẹ́lẹ̀ ẹ mélòó ló kù tí wọ́n tún má dá ẹ̀wọ̀n 50 years. ẹ̀yin ni ẹ̀yà lẹ̀ wọ́n. àmọ́ wọn náà ń bẹ òun fò gẹ̀lẹ́ báyìí ẹ ní ìsìn tọ́mọ ọlọ́mọ bá dé ní ó lóun ò gbé kíní pósí bọ̀ sí inú láìlọ̀ tó ń gbé jáde kí ló wá sọ. ẹ̀wọ̀n ti ń wù lára yẹn mú kò. mo gbọ́n ní fífi tọ̀dọ̀ tèmi kó lọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. lọ́jọ́ orí ẹ̀yìn kéré. ẹ wo ìyá mi ń dógó lọ wọ́n fẹ́ jẹ wọn mọ̀. mo ní ìdíwọ́ ló yẹ kí n gbé ma I'm sorry because you needed money so the next thing tó lè ṣe ni pé tó lọ gbé jewelry box mi because you needed money. I'm sorry ma. ṣé o mọ̀ kó tí ó wà nínú jewelry box mi ṣá ọmọ investment tí mo ní nínú jewelry box yẹn I had white gold I had gems diamonds gold kò sí nǹkan tí o sì ní jewelry box mi the next thing torí pé o ní ìdánwò o dẹ̀ gbé o lọ ta ṣé bí mo ṣe tọ́ ẹ nìyẹn ṣé ọ̀bẹ́gì tí mo fún ẹ nìyẹn
Please forgive me, ma. I'm sorry. What a forgery! Lórí láti mọ̀ pé joy box mi kò lọ matter. Eniola! Sorry, ma. Be sorry for yourself! Bẹ̀rẹ̀! Okay. Kò sí problem. Eniola, kò sí problem. Ọba! Phone Zeda. Mommy, no. Give me your phone! Mommy, please. Give me your phone. Mommy, please, ma. Eniola. Yes, Mom. You are going back to the United States of America tonight. Mommy, please. Please forgive me, please. O ní believe pé láti last week tí mo ti látọ̀dọ̀ màmá mi ò tí fi ojú méjì bá mi ò tí fi rí Janet. Mi ì dẹ̀ mọ́lé ẹ̀. ṣùgbọ́n ní fóònù pé fóònù nọ́mbà ẹ̀ náà. Gbogbo lines ẹ̀ ni mo ti try, they are all not connecting. Wà á tọ́ mọ́ fẹ́ra yín o ò mọ́lé ẹ̀ boy na wá for you. AZ mo ti máa ń correct it time and again. Èmi àti Janet ò fẹ́ra kò sí kankan láàrin wa, we are just friends. Friends indeed. We are friends, mo serious ọ̀rẹ́ ni wá. Boy, anyways, fún mi náà fún phone ẹ̀ kí n search Facebook wíwá. That's the problem. That's the problem. Because mi mọ phone name ẹ̀. The only name tí mo mọ̀ pẹ̀lú ẹ̀ náà ni Janet. Janet nìkan ni mo mọ̀ sí. Wà á tẹ̀yàn ẹjọ́ rìn. O ò mọlé ẹ̀. O ò mọ phone name ẹ̀. How for you? Did you go kí ló lè bá mi ṣe báyìí sí i? Jọ̀ọ́ tó lọ bá mi intervene. Ibi Janet ṣáà ló pè. Janet bẹ́ẹ̀ ni. Gba àwọn Janet tó wà nílẹ̀. Kò ń ṣe léyìí. Bí ẹ̀ ń wo fóònù mi náà, bí ẹ̀ ń wo Instagram bí a máa. Ọlọ́run máa jẹ́ kárí lórí bẹ́ẹ̀. Síbẹ̀ oníkọ́ leléyìí oníkọ́. Guys, we no fit see this thing o. Lè rí o, máa ń tẹ̀. Ized ni màá ṣaláàánú mi ní gẹ̀yìn ni màá ṣe ọ̀ Ized ọ̀. Nigga, you are a fool. You are a big fool. Ese ẹ̀dọ̀ dẹni bọ̀bọ̀ yìí mẹ́yìn. So omi gbé òun bá obìnrin rìn for good 3 weeks. O mọ wẹ́rẹ̀ ọba tẹ. O mọ ibi tó lè wá sí. O tún mọ sọ́ni mẹ́. This guy doesn't belong here. This guy is too dull. He's too dull for real. O kàn fine for nothing. Sure. Wọ́n ní sùúrù. Means wo ló bá lè fi rí ọmọ yìí báyìí sìn? Láyò kíkà lè ṣe sọ́rọ̀ ẹ̀ báyìí sìn. O mọ solution sọ̀rọ̀ bọ̀bọ̀ rẹ̀. Jẹ́ kó lọ wáṣẹ́. O mọ̀ pé any morning tó bá jábọ́ lẹ́yìn bíbá ẹ̀rù gbẹ̀ làwọn máa ń kú. Confirm. But ilé kò belong sí yìí báyìí. Ilé àwọn tó máa ń dé táì tó máa ń wọṣú tó máa ń yẹ ẹsẹ̀ gbẹ̀ kan tó máa ń wáṣẹ́ ẹ̀ ni. Jẹ́ kó lọ wáṣẹ́ tàbí kó lọ ṣiṣẹ́ ń factory pure water. Or ilé ìtàn ti ń ṣe láìlọ́n tó wà lẹ́kọ̀ọ́ rò lábúlé gbà. Ilé ò belong sí yìí báyìí kò fẹ́ lówó. Jẹ́ kó lọ wáṣẹ́ mẹ́ jẹ́ kó lọ máa dé táì. Abeg Ized, talk to me now abeg. Kí ló lè ṣe sí? Òótọ́ ló sọ náà. Ò parọ́ náà. So ìwọ náà ti ń kó knife pẹ̀lú àbí ìwọ náà support àbí. No be so, you be my person, I no go lie for you. If you fuck up, you fuck up. O ti sọ fún ẹ, o gọ́ ẹ in the first place. Wọ́n náà ṣe máa mi ò mọ̀ nǹkan tó fẹ́ ṣe báyìí o. Ìfẹ́ bí lọ́wọ́ ìméjì. Èmi Jude tí máa mú ọmọ lọ́jọ́ kan tí máa fọ́ṣẹ́ kí n gbá. Ọlọ́run ṣí bí wo lọ́n ṣe bí olóṣì bí bá. Ọgbẹ́ mú bọ̀bọ̀ ìpara tí mo ti mú o. This guy dey press me na bẹ́ẹ̀.
ṣe bá mi wé again bí a ṣe mistake ni mo fi sí àwọn. bàbá yín rọ ẹni kú oríire náà wà bá yín kalẹ̀ lápá ọlọ́run ọba iṣẹ́ yìí ẹ̀ ní dájú láyọ̀ ẹ fi lọ́mọ lọ́wọ́ ẹ̀gbọ́n fi láwọn ọmọ yín náà lọ́wọ́. má ṣe wé pé bẹ́ẹ̀ fún mi pé lẹ́ṣẹ́ fún mi yẹn náà. àwọn lè ṣe máa sọ pé kí n fowó iṣẹ́ kí n fi lọ́mọ lọ́wọ́ iṣẹ́ tẹ́ pé mo ṣe tentatively tí máa fi iṣẹ́ gidi. ẹ bẹ́ẹ̀ ṣe sẹ́yìn corporate náà lè ṣe ní títì ọ̀rọ̀ ọ̀sẹ̀ náà. sílẹ̀ kó sílẹ̀. bá a kalẹ̀ ọlọ́run ní kílẹ̀ ìjọba ní kalẹ̀. ẹ tí ọ̀gá ọ̀gá wa ṣiṣẹ́ náà lé yóò jẹun tó ní farabalẹ̀ yóò jẹun tó lè pẹ̀lú mọ́ra torí wípé ọ̀gá tẹ̀ ń wò ní iná lè bí wọn dídídídídídí wọn kó gbàdúrà ń kọ́ bá. kí ló ṣẹlẹ̀ fún. iná tó wà lè bí wọn tí wọ́n máa bá wọ́n máa ń bí ẹ̀rọ ọlọ́gì lérí síànì nígbà tí ó ti jọ látẹnu wọn báyìí irú wọ́jà. bẹ́ẹ̀ ló dé. jẹ́mu onímọ̀gò àjàmọ́gò ọkùnrin tẹ́lẹ̀ ẹ̀ pàrọ̀ yìí ó burú bí nǹkan mi jẹ́ wọ́n mọ ṣàngó olùkóso ọkọ yẹ àyà ní àkàtà yẹrìyẹrì iná lójú iná lẹ́nu. sálẹ̀. ọmọ ta ẹ káàbọ̀. máa ka o ti bẹ̀rẹ̀ ẹjọ́ láàárọ̀ that's only thing tó wọ́n ṣe nílé talk parrot chuchuchuchuchu the parrot who peck out she ti ready. no we're not taking that one out we're taking this one. lọ́kùnrin mi kọ́kọ́ bá yẹn tó di láti iṣẹ́. mara bẹ́ẹ̀ jẹ́ tamara bẹ́ẹ̀ jẹ́ pé ìlú èyí ni ọ̀rá ó lé táwọn yẹn fi ń jẹ àgbàdo ní ìsíjẹ́ ìjì lọ́ba wò jẹ́ gbogbo wa láti dà púpọ̀ jẹ́ tán ọlọ́run ní kí àgbàdo gbé láti bọ́ọ̀bà lu ọ̀bá dé sí ẹ̀jọ̀ yọ wọn kí náà máa jẹ wọ́n sì ní àmà ìpọ́tì rẹ̀ ọ̀ká má gba ìpọ́tà ní ẹ̀sọ́tà àwọn ọmọdé wò. ṣé abọ́mọ̀ pé bí ó ti rí ni pé àwọn ọmọdáwà àti máa fún àti ìgbẹ́jọ́ ẹ máa ọba lọ́gbà bàbá nínú rẹ̀ ṣé bàbá ọ̀rọ̀ fẹ́ kí àjẹ́ yín pẹ́ pọ̀ ọ̀rọ̀ dọ́là yìí ó ẹ wá. Take it easy, away. Ayé gbà jẹ́jẹ́, èmi ò pé kẹ́ má jayé. Ayé ìjẹkújẹ ni ó dá. Láì nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́. Nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́ o. Nà jẹ́jẹ́ o bọ̀bọ̀ rọra jayé. Nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́ o. Nà jẹ́jẹ́, nà jẹ́jẹ́. Tani kí ló ṣẹlẹ̀ irú driving wo nìyẹn bó ṣe ojú ọ̀ṣọ́nà fún ẹni tó bá sọ pé o ò rí pọ́tò òye kó tó rọ́ sí ni bàbá òun ṣe ń drive báyìí I don't like reckless driving I don't like it ọkọ̀ rí pọ́tò bẹ́ẹ̀ o dé bẹ́ẹ̀ wọ̀ ṣó fẹ́ bà mọ́tò jẹ́ fún mi ni every time mo máa ṣe mọ́tò this car is relatively new kò lè máa ra àmọ́ kò lè máa tún mọ́tò ṣe kì í máa tẹ́sẹ̀ mọ́tò ṣe kì í máa ra táyà kì í máa ṣe o ṣó fẹ́ bà ilé ọba jẹ́ ni I don't know why people behave like this. ẹni tí òbí ń bírú ẹni kúkú lè mọ iye ẹni it's true tó bá ra rú ẹni tó bá ipò ti ra rú ẹni tó bá ti lówó tó ti ra rú ẹni ni ò ní máa wà anyhow I don't like it please. ṣe bí ẹtọ́ ní ọ̀dọ́ kiri tó ní why people just drive like your sons orí ẹ̀yin drivers yẹ kó máa kó yín lọ sí psychiatric psychiatric home kọ́ lọ máa check brain yín because ó malfunction. Hey, but what is happening? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Wọ́n bí lè ṣe múra half naked. Ó dẹ̀ dúró sí títì. Ó dẹ̀ láwọn parents o. Ó kúrò lé o. Wọ́n rí tó múra o. But nobody tells them anything. No, they just dress anyhow. I don't know why girls dress like this these days. I don't know kí ló tó máa múra báyìí. Wọ́n kò múra half naked. Wọ́n dúró sójú títì. Òye lóhùn yẹn bó ṣe rí, bó ṣe múra. Tálẹ̀. Oh, now I understand. O ń try láti prove fún mi pé o stubborn àbí. Má dé sọ fún ẹ pé mi gan sọ lórí. But Tálẹ̀, I'm talking to you. Okay, ó fi mí pẹ́ gí àbí. Are you deaf or something? Irú ẹbọ ní pé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. Asotele
kó jẹ fáwọn èèyàn ni ọ̀pọ̀ mo fẹ́ sábà wọn àbí kí ni tracy ṣe lórí fóònù. Ẹ má bínú mọ̀dàmú nígbà mo rí tẹ̀ka mọ́ sí lọ ni mo fi wò pé kí n fílẹ̀ pẹ̀lú títírè torí tí n bá mú kọ́ọ̀pù rẹ̀ tí n bá fi kalẹ̀ sórí tábìlì omi tó rọ ara rẹ̀ ó lè sàn síbi máa ń sìn tẹ̀ ń kalẹ̀. òtítọ́ wo ló máa ń kọ́ ni ojoojúmọ́ màmá kọ́ ẹ̀kọ́ ẹgbẹ́ ẹni tó ń kọ́lé you're so bad you're senseless kí ló ṣe Brainy ó ti ti ṣe kó o lè gbéra náà ni tí èjé kó ṣe kó ṣe kí èjé kó ṣiṣẹ́ ìjọ kan ò ní wàá kàn gbé sórí ṣáà wàá kàn máa lọ kiri ṣáà. ok omi máa tòrò sórí tébù so ìwọ gbà tó ń bọ̀ ó lo Brainy pé ó yẹ kó o ní nínú ìṣòro màtìrà ni àbí sódà omi máa tòrò lórí ẹ̀mí ló dáa máa kọ́ ẹ̀ gbẹ́tù rẹ̀ lọ. pápọ̀ kí ni sí kí fún mi jáde ọlọ́run ọjọ́ tó wẹ̀ gbẹ̀yìn olóòórùn òṣì òun bó ṣe rí gbogbo yẹn náà ló ń tọ́ kò ṣì yẹn ọlọ́run ọjọ́ tó wẹ̀ gbẹ̀yìn olóòórùn. Òwòlé ojú ẹ̀ gàdàgbàdàgbàdàgbà ó wọjú gàdàgbàdàgbà tó gbọ́ lórí ojú òun yẹn látàrí ẹ̀ ó wọ́ kalẹ̀ báyìí ní ìdẹ̀ni kémo bí bí torí ọ̀dọ́ ṣé Brainy ẹ̀ ṣé sẹ́ǹsì ẹ̀ kò sọ fún ẹ ní kémo bí bí ó dé gbójógbójógbójógbójó ní parrot why you talking like that what's your problem. madam títí tí ìgbà ní kí ni ẹ̀ka mi lóhùn. ok o ti dé nìyẹn kí ló bẹ́ẹ̀ ti ṣe sí olùkẹ́rẹ́ wa ti lọ́ọ́ kí máa jó kí n gbà kó pa mí kó máa dùn kí máa jó torí kó ti dé kí máa sá lọ tó lọ dé fún ọjọ́ lọ jẹ́ ni. ọ̀fẹ́ sọ fún pé 6 o'clock àti fún wa lọ́dún tó. ẹ ṣe wọ̀ ṣé 6 o'clock bá nìkan kí ni kí n ṣe. no fine ṣé kì í dùn kí ìtọ́jú ọ̀nà sí ìwọ ló gbà ní títà bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ ṣiṣẹ́. èmi ni mo ní ẹjú rẹ̀ láti ọ̀dọ̀ pé káà gbá ìlú máa close. bí mi bá ti sọ pé ó lè ní sọ́ọ̀mì rẹ̀ kí ló lọ sí ìdọ̀kùnrin because èmi lọ guy yeah. kò sí bí ibi irú alágbàlú ti dìbò tó ẹni tó bá ṣiṣẹ́ tó ní kòrò kòkó ń ṣìdọ̀gá ẹ̀. aṣọ náà èmi ṣìdọ̀gá ẹ̀ nínú mo gba ìṣiṣẹ́ èmi ṣìdọ̀gá ẹ̀. ọ̀rọ̀ ìkan tí mo bá sọ fún ẹ tó kò ṣe ló máa ṣe. alright because I don't know you're good your job your senseless ní sí èyí wà tí wọ́n rí ẹ bá wọ̀ mọ́ ẹ tó ṣẹ́ra àwọn àtòkò ní tó tó ní kéde. gbogbo ní you just leave your senses lane you don't make use of it. Oh, good! I'm talking to you. You're studying Accusations. What a country. Oh, you're not young. Me best on what was right, what was right to me. I bet. What the hell are you? What the hell are you? I don't want to me anyhow. Daniel, what can you say? Stop when you become a rocky on here. It's so obvious. It's true. Oh, Johnny. Oh, Jawa. That's all. Good, madam. Ọ̀rọ̀ mélòó mo ti sọ tó ti wà láti gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ fún ọmọ wọn kí wọ́n lè ní. For the fact tí mo ṣiṣẹ́ lọ́dọ̀ ilé mi kò ní ìpín tèmi náà lè ẹ̀fọ́ èyí lọ́la. Akẹ́kọ̀ọ́ bá fọ́ ọkọ̀ mọ́ lórí àdúgbò ìdílé ìdìbò lórí púpọ̀.
Anyway, the man in the market. Boy, you know the point to buy my city going. You know, you're coming to the community. You know, my only now the point to buy. You know, you are getting máa pariwo máa ń sọ̀rọ̀ bíi pé gbé fàmì ọjọ́ kan pé yé parí mọ́ mi lójú ìdí ṣe pàjá màdàmú ní ìsìn ìyẹn pé máa láì hypertension o mo dẹ̀ pé yára yé tí wọ́n lọ wá jíjẹ́ lọ́jọ́ kejì lè lé nìkan mo lè wá di sílé ìlera jókòó sílé padà àṣàdéjì mo kọ̀wé tó tún gbé kọ́kọ́ mọ́tò tó wá fún mi kọ́kọ́ mọ́tò tó fún mi. àti máa ń sọ fún mi ojú wo gan ohun ìpàdé lọ́mọkùnrin tó kéré dé. Oh, read proposal I to do very ma. Oh, okay, read it. Yes, ma'am. HR ti mo ní gbogbo wa. Single. Okay. If I send my employee secretary, and you will interview, and then the process, the two employees in the establishment. You may attend the dinner. And then make sure we all qualify láti ṣiṣẹ́ ní establishment. Oh, very, very well. Oh, you actually said very, very right now, just now. Yes, ma'am. She offered a proposal is equal to the answer to. Have you seen this proposal? Not really. I don't know what is happening. This person that I am looking at is not competent to work in this establishment. Okay, have you read this? You need to go through this school establishment. Oh, you're right, that's one. Fine, you've been here for the past 6 months. But notice go to and be like 6 months. But competent, brother. Maybe I'm about to buy to the establishment. No, you need to go through this. Maybe you understand what I'm saying. How can you bring this kind of thing to me? You want open read and you call yourself a secretary, a qualified secretary? Actually, Ma'am, can you just pocket your sorry? Or do you think it's all about curves? Okay, it's all about that. You've got to have something in your head. Well, that's why intelligent. Okay? You're sorry, ma'am. Oh, please. Show me the camera. And please call silent for me. They'll just want to frustrate your effort. Good afternoon. What are you doing? I'm full of supply on the street for the orders. Are you ready? It's okay. My logician, we're going out. Get car, you're ready. I'm coming down with you. I am not happy about everything. No, we're happy, Rara. Kill on buy me so now. What nonsense. Oh, please, I don't know. Please, just excuse me, please. Okay, then you sound your cocoa wicked, no? Eh? Atijokpan. Fine. Timothy Obekini ma fún mi ní huge profits. All of a sudden, ẹ kàn sọ nonsense ni. Ẹ ń pè mí nsìn wá ń sọ bí pé owó jẹ́ tissue paper. Wo bó ṣe fẹ́ bó jẹ́ mọ́ mi lọ́wọ́ náà. Sálẹ̀. Ma. Mo ń bẹ sọ̀rọ̀ ó ti ẹ̀dá sí nǹkan tí mo sọ. Ṣé bí wọ́n ni mo ń bá sọ̀rọ̀ náà? Madam, ẹ má bínú màmí mi pé ẹ bá mi sọ̀rọ̀. I'm sorry. Ọ̀rọ̀ àwọn boys ti sú mi. About this same project, àti wà lẹ́nu ẹ̀ for a while now. I'm just tired. Wọ́n ti fẹ́ frustrate mi kúrò lẹ́nu ẹ̀ now. I'm tired now. I don't know what to do. I'm just... Madam, ẹ má bínú, but from my own perspective, mo feel pé àwọn guys yẹn kò fẹ́ play ni o. Ẹ ní láti give in sí nǹkan tó sọ. Because
gbogbo àwọn contact yín tó ti rí yín tó ń gbé yín gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́ bá wà tó pẹ́ lọ reduce price yẹn a máa rí yín as a desperate person ṣe understand nǹkan tí mo sọ madam ma so màá fi pé kẹfì price and I'm very very sure pé eventually tẹ́ bá yẹ kó máa pa àwọn guys máa padà come back and they will go with your price. ìbí màá sí ìwé gbogbo wa kí n reduce price fún ẹ. No madam ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má reduce offer kankan ẹ lọ kọ date ní ìsílẹ̀ madam ẹ máa rí pé eventually àwọn guys máa bá yín in any contract that contract is yours sealed yes ma. Sálẹ̀ ṣo ti rí nsìn ṣo ti rí nsìn bó ṣe bá mi sọ̀rọ̀ ó dẹ̀ wálẹ̀ lọ́ra mi ara mi dẹ̀ calm bẹ́ẹ̀ mo máa sọ fún ẹ communication is key bá mi sọ̀rọ̀ talk to me therapy ni but I mean you don't do that. Asotele ọ̀rọ̀ ò ṣe kó dànù ẹ ṣe kó dànù o. If you wanna flex to the fullest with all your friends. Madam ṣe kí wọ́n burú bàjẹ́ ó máa ń dún ní wà inú wọn ṣe wá ń dùn ní ìsìnkú lọ́wọ́ jẹ́ kí inú wọn dùn délẹ̀ kán lè increase salary wa. Salary yẹn gangan ló dùbẹ̀ ṣeré tínú madam bá ṣe ń dùn lókè kí àpò tiwa náà kó máa ga sókè kó máa increase salary wa ó ti yẹ bí ẹ máa jẹ́ nìyẹn. alẹ́ yìí ń tan ayé salary wo ni madam increase bóyá lójú àlá yín ẹ jẹ́ tètè àdàkọ sáyà madam ò increase salary kò ṣe madam tó ń mojú kiri lẹ̀ ẹ lè fẹ́ increase salary yín sórí ti yín rò. má sọ bẹ́ẹ̀ iyọ̀. àwọn tó ní kọ́kọ́rọ́ ìlú wọn wà jẹ́ kí ṣàròdé sí òun la máa ti sí ó máa wọ́ọ̀kì bàbí ló máa wọ́ọ̀kì. Thank you so much. I'm so happy. Ẹ̀gbọ́n inú mi dùn sí ọkọ yín. Mo mọ̀ pé gbogbo yín ẹ̀ wonder reason tí mo fi ní kàn dá yín dúró the time yìí. The only reason ojú wípé inú mi dùn gidigidi lénìí yìí because project kan tí mo ti fẹ́ kó bọ́ sí látijọ́ yìí ó ti padà bọ́ sí. Project yẹn dẹ̀rẹ̀ a máa tó embark on it. Ṣé wá rí project yìí o èèyàn kan péré wà tó jẹ́ pé ó contribute immensely sí success ẹ̀. Yes nítorí pé ó lo ọpọlọ ẹ̀ ẹni náà mọ̀ but ta ni mò ń sọ̀rọ̀ ẹ̀. The only person I'm talking about right now is Tale Gbaramosi. Mo máa compensate somehow mi ò sọ fún òye náà máa encourage òye náà kẹ́yìn náà máa ṣe kí ni kí n máa lo ọpọlọ ní. Ṣé ti gbọ́? There's nothing like a according to him ó tún sọ pé there's nothing like a box even tó máa sọ fún yín pé kẹ́ think outside the box kò tiẹ̀ sí box kankan bẹ́ẹ̀ rárá. Okay? All right. Lẹ́ni o a máa jọ enjoy ni bẹ́ẹ̀ ni gbogbo drinks yìí ẹ̀yin lè ní. So ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká máa enjoy ara wa. Oh really? Ẹgbẹ́ drink yẹn ó yẹ sáà bẹ̀ round. Èmi náà fẹ́ mu tí. I'm so happy. I'm very happy too, ba. Sit down. Jókòó now. Okay. So mo nǹkan tí o máa ń like àti. Yes, ma. That's good. We'll just put some more. I am happy. Congratulations. Thank you. Esther Brown. Esther Brown. Okay, yeah, then you mom. Good. Cheers, everybody. Raise your glasses. Cheers. 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 Thank you. No, seriously. I know I had a little too much wine. Go check your wine. Come on, okay, you keep joking. Yes, Oh, Uncle Sally, you feel really like I'm having madam instead of always starting to work on No, I can't be madam boy. Madam to a tipsy boy, right? I let you calm down. She do I drive. Oh, they want more by you.
Not you. Go. And shut the door. Sit down. What's wrong with you? You are a very lucky boy. Wine. And champagne. The wine is still off my brandy. I love to take brandy. Yes. They will take. You are a very lucky boy. Yes, I am. Madam. Madam. Thank you. Thank you, madam. No. Sweetheart, breakfast is served. Okay. Our photograph. Yeah. That picture, that girl in the picture, Omo Mini, that's the only daughter I have. Omo Bini, Brainy. Wow. She's pretty. Yeah, I know job. I'm pretty. Hello. But she doesn't live here. She lives abroad. America alone. Oúnjẹ máa tutù, tí ìyẹn máa tutù máa bọ̀ wá jẹun. Okay. I made tea and bread. Thank you so much. You're welcome. My poor likes milk, but some she could like. Ah, that's nice. Eat up. Kí ló ṣe ẹ́? Ṣé wà okay? I'm fine. Oh God, there's this thing, I don't know. Me lay fingers, but I know there's something. You look like there's something. Yeah, maybe because this is my first time of coming inside. That is it. Because you're coming here for the first time. Yeah. I know how it is. About the here for the first time, feel very free, okay? Sure. If you want anything, just tell me. Sure, I will do that. Oh, sínú deep shit kankan guy. Fọkàn ẹ balẹ̀, o kò dé o kàn gbọ̀n. Ìzẹ̀ ìdúró ló ń sọ̀rọ̀ báyìí ni. A ní mo nǹkan tí mo feel, ẹ máa ti gé òun yẹn, a ti close ju tí owó nǹkan bẹ́ẹ̀ máa ṣe láàrin màtí yẹn lọ. Forget that one. See, make I tell you something. Oh, sínú deep shit. You know why Alex, my guy? Wey dey follow me, wey dey come look for me. I know. Tó máa ń gbé Amanda wá yẹn. Mo mọ̀. Tí bá sọ nǹkan tó ṣe fún ẹ, ó tún ju tí wọ́n ṣe yìí lọ. Eléyìí, òun mú ìyàwó ń ọmọ papọ̀, o ti gbọ́. Oh, fam. Me, I tell you. But Ìzẹ̀, ọdún ti wọ́n nìyẹn, ìyẹn ọ̀rẹ́ ẹ̀. Èmi nǹkan tí mo ṣe, deadly game nǹkan tí mo ń ṣe yìí. See, make I tell you something. Just cool your mind. Pàdé mi yẹn, ọjọ́ tó wá ọmọ lọ́lé tí ò bọ́ wọn lé, ìyá ló bá ń lé. Ìyá tó lọ́rùn ṣe àwọn ó ti yẹ. Àwọn pàdé mi kọ́
because I mú nọ́mbà ni o ojú gbọ́. ìzẹ̀ ṣé gbogbo ẹ̀ náà kí ló ti porúkọ ẹ̀ ìyẹn walex èmi ò kí ṣe walex mi ní liverpool nǹkan tó ń sọ yìí. make I tell you. wọ́n ló mú mi wá sèkó. jẹ́ kí n sọ fún ẹ ṣé ọjọ́ tí yẹn ti wá ẹ wálé lèmi tí mo kẹ́ máa rí ayé mi nǹkan fẹ́ sọ̀rọ̀ ni but ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí fọkàn ẹ balẹ̀ èmi máa sọ àwọn pàrọ̀ tó ṣe máa ṣe tó ṣe máa bá wọn ṣe máa jẹ́ gbogbo. who is it? ó bẹ̀rẹ̀ kó máa sọ kátàkátà tiẹ̀ ní ẹ̀jàre ó mọ bó ṣe ń ṣe mí honestly speaking ó máa tọ́. báwo lè ń ṣe ẹ ọ̀gbẹ́ni àníwò fọkàn balẹ̀ ṣé wọ́n fọmọ yẹn ṣé ẹ fẹ́ ra yín. mi ò fẹ́ ọwọ́ ti yanjú ó fọmọ. mi ò fẹ́ but sórí closeness tí èmi àti gẹ̀yìn jọ wà ó ti ju kí n máa bá yé ìmánìwò kọ́ bá kátìkátì. gbàgbé closeness tí wọ́n lo close up ni gbàgbé yẹn máa bá pàrọ̀ ìyá lọ́ntì ẹ̀ fọmọlẹ̀ kọ́ wọ́n wà bí tó wà ó ti gbọ́. no I'm in a mess deep shit mo wà. guy me I dey tell you are not in any mess. as you don dey with me you don see fuck up for my hand before. I dey tell you make you cool down. I no get your liver. me I go give you if you want you be my padi. I dey tell you if walex come màá dán ẹ lẹ ṣètúgbọ tí walex bá lè màá tún dán ẹ lẹ wàá gbọ́ tó gbọ́ nǹkan tó máa sọ fún ẹ fọkàn balẹ̀ ọ̀gbẹ́ni yẹn lẹ kó ló wa o ìdúwà ìbàdàn wa kọ́gbọ́n bí ni o wọ́n kọ́gbọ́n bí ìdúgbọ they tell you make you cool down wọ́n ti make you happy you boy now. Janet's so serious. But why don't sorry? He's so cute, handsome, sexy. Oh yeah, good looking. Oh, I'm for real, me Shiri. He is, yeah. So how come? Well, there's something special about this guy. I don't know. The man told you it's very good care of me. I mean, why would you fall in love with somebody like that? He's so caring. He's got a good heart. Heart's a lovely girl. That's why. My regards to him. Better still, maybe you should just give him the phone. Let me play with him. Janet, I don't want that. Jọ torí Ọlọ́run tó bá ti dé wá meet ẹ one on one. Ṣùgbọ́n suspense máa dà ṣùgbọ́n. Moreover, nǹkan tó bá fi pamọ́ ló máa ń pẹ́ lọ́wọ́ èèyàn. So therefore, you will wait till you come back from America to meet him. Okay. You insist. I do insist, yeah. I do. Abishama said, picture. Janet, nǹkan máa ń kẹ́ lára bó ṣe máa ń ṣe ni ọmọ yẹn manipulate. Mo nígbà kó manipulate me on this one. You will wait one on one and meet him when you come. Alright, Mom. You take care. No, don't say take care of me. Say, Tyler, take care of my mom. Okay? I can't take care of myself. He takes good care of me. I want to get told you what. Oh, you I told you maybe. Alright, Mom. Love you. Love you too. This letter of mine. Mo ní manipulate. Títí fẹ́ bẹ̀rẹ̀ wá. Kò lè wait láti meet ẹ. So, ṣé o plan fún ọdún bọ̀? Kò lè pé dé. Tẹ́tí gbọ́ ohùn. Tẹ́tí gbọ́ ohùn. Mọ́mí! Mọ́mí ẹ kú àbójúbà o! Tọ́lẹ̀! What are you doing here? I can't wait. Babe, I see it, Mom. My baby is here. Miss you, darling. Looking as gorgeous as ever. Thank you, Mom. I trust my baby girl. Baby, I missed you. Manners. Meet my daughter. Because she has to take pictures of her. Yeah, she's welcome. And then anytime I suffer the phone. That's it. Mommy, Jerry. I'm not sorry. I'm not just, you know, women, you talk a lot. Don't bust. Don't cry. Mom, ẹ ṣe máa lẹ́ǹfẹ́ bọ̀bọ̀ yẹn. Ṣé bọ̀bọ̀ tẹ̀ ń try láti explain fún mi lórí fóònù yẹn?
That small boy? Ṣé Tálẹ̀ ló ń sọ? Àbí ta ló tún fẹ́ máa sọ Tálẹ̀, of course. Yeah, I love him. Bó ṣe rí rírá rí yẹn bí mo ṣe like ẹ̀ nìyẹn o. Látìgbà tí bàbá ẹ̀ ti ṣaláìsí, mi ò fall in love pẹ̀lú any other person. Òun tún ni mo tún love. Mo love ẹ̀ tó ṣe wípé I can't even live without, I can't imagine living without him. Bó ṣe àrí kókó ló yẹn ra bá mi fi sílẹ̀ o, ẹja kíkà ni. Bó ṣe gbé yẹn gangan ló ṣe wù mí. But mom, you know kí n máa fẹ́ bọ̀bọ̀ yìí now. Bọ̀bọ̀ yìí ti kéré jù fún yín. Kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ ń pa yín? You are old enough to be his mother. Eniola, Janet, I don't know. Ṣé o fẹ́ kí America pass through ẹni àbí wọ́n ló pass through America? Because I don't understand. You're coming from the most developed country in the world, which is America, and ó ń jọ ẹ́ lójú pé àgbàlagbà kan fẹ́ ọmọ kékeré. Because I don't understand. Inú bẹ̀yẹn èèyàn kan ìyá kan ìbá 80 kó máa fẹ́ ọmọ 25. I mean, kò sí big deal ń bẹ̀ náà. So kí ló tó ń jọ ẹ́ lójú kò yé mi. Kò yé mi, wá dé máa ṣe bí ìgbà tó pé ìsàlẹ̀ Èkó àbí I don't know Ìbàdàn wherever ló ti ń bọ̀. Mo mọ bó ṣe máa ń ṣe, ó máa ń ṣe bí arúgbó. Ọmọ kékeré mà ní ẹ̀, ó má dọ̀dọ̀ arúgbó kó máa ṣe bí arúgbó kí life kó pàṣẹ báyìí. Ọmọ kékeré fẹ́ arúgbó nìkan fàgbàlagbà náà kí ni big deal, kò sí big deal ń bẹ̀. Ó dẹ̀ make mountain out of a molehill. Kí ló dé tó ń sọ bíi pé gbàbàrà ni? Mummy ẹ lè fẹ́ bọ̀bọ̀ yìí náà, ẹ lè fẹ́ mi lè kó pẹ̀lú ẹnu lé, mi lè kó. Jọ̀ọ́ torí Ọlọ́run, mo love her and I can't live without him. Kí lẹ fẹ́ káwọn èèyàn máa sọ ń pa yín? Baby jẹ́ kán sọ mí lẹ́nu. Lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ ẹ̀, jẹ́ kán sọ mí. Tó bá ti jórí ọ̀rọ̀ Tálẹ̀ ni, mo fẹ́ kán sọ mí lẹ́nu, please. I like it like that. Jẹ́ ká sọ ọkọ mi, how was your flight? Ṣó gba àwọn mini brandies, ṣó gba extra stuff. Sorry. No, come inside. Tálẹ̀. Sorry, báwo. Come in. Okay, dear. Tell wá bí ni ìgbà tí fún mi peck or kiss or something. That guy is so. Okay, tijú. Kí ló kọ? So what's up now? Nothing much. In fact, it's about mood me, Jay. Oh, Mummy, I will see you later. Kí ló dé? O lọ bedroom ẹ. Oh, ní gist mi. Mummy, I will see you later. It's about mood me, Jay. Wàá gist mi later. Tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé ní. Kí ni nǹkan tó sweet báyìí sílẹ̀. Alákòóbá mà làwọn ọmọ yìí. Àwọn nìkan máa fẹ́ jẹ gbogbo nǹkan tó dùn. Ìwọ ò fẹ́ kémi náà máa jẹ ọmọ. Kí n jẹ ẹja tó sweet báyìí. Bálọ̀, àbọ̀ adé. You can't tell me you are dating my mom. Jane, o ti ń bẹ látàrọ, stop all this. Dìde kúrò lè kó jẹ́ kí explain gbogbo everything fún ẹ. My explain, you are disgracing me, you are embarrassing me. Àwọn neighbors rí wa, jọ tó bí Ọlọ́run. I'm okay like this. Just leave me alone. Leave me alone. Don't touch me. Sorry, but truly, Emma àti Mommy and date ara wa. But I never knew she was your mother. I didn't do this intentionally. It was just a coincidence. John Tobiolo, I'm very sorry if I have hurt your feelings. Má bínú, John Tobiolo. Hey, ọkùnrin ẹ máa lọ́rùn. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ti ṣe fún ẹ. But Jane, èmi àti òfin wa ń gbà tó wà around now. We're just friends. Didn't you just say we are friends? Yes. So we are friends. God. Pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún ẹ lọ́sàn-án láàárọ̀ tó wá pè mí tí mo dẹ̀ máa dẹ lọ. I'm sorry. I'm sorry. You really surprised me. Oh, Jesus. So mi ìpọ́nmọ́ Dangote lèmi àbí? Tí wọ́n kọ́ lè máa dáwọ́ dànù anyhow. Stop that. So sọ mi ti dàrú sá. Stop. I'm sorry. I know you are hurt, but I'm sorry. Àwọn neighbors ń gbọ́ ọkọ tó ń sọ yìí. I'm sorry. Òun náà mo explain fún ẹ. Jọ̀ọ́ torí Ọlọ́run. Please. You really surprised me.
Janet, I'm sorry. I know you are hot right now. But the issue is I appreciate the love, the gesture and the hospitality you've given me. But I need to tell you the truth. You need the same feelings Tony from you before. I am in love with your mother. I love her so much. Please forgive me. Please. What on try láti sọ fún mi ni pé love mọ́ mi. Jane mi. That's just the honest truth. Dami. I know. Dami. Jane, please. I'm sorry. Now, this is my decision. Listening and listening good. I give you 48 hours. I mean 48 hours for you to choose between me and my mom. Sale, if not. But I say we go to share láàrin mi pẹ̀lú ẹ̀fún mom sí mi. Especially our precious God I saw just because of you. Jane, show me Omoko to share. I swear that I'll provide the way you're for any since before today was that I will go and get that money. Please just don't tell your mother, please. Before long, be master for me. Oh, my get over. My get a bit. Can't let you my get away, my friend. Don't tell your mother. Can't tell my get over. Bounty go tanto. Bóyá ló mọ bí go ni ẹ ṣe jẹ́ sí mom sí mi. Bóyá ló mọ bó ṣe value go ni ẹ sí. Please, just need to understand me. Please, I'm sorry. Ale, tí mom sí mi bá mọ ogun tó ṣẹlẹ̀ yìí. You are finished. You are finished. I'm a mess. I have to go. I'm going. Just leave me alone. Leave me alone. Leave me alone. Please, I'm begging you. Leave me alone. Just wind down, Jane. Jane, please wind down, Jane. Dirty, I can't do this. I can't do it. No, the shades it. You can do it, guy. Wise up now, kí ló ń worry ẹ. Báwo ló ṣe máa ní kí n máa fẹ́ ìyá àti ọmọ pọ̀? Like, does that make any sense to you? No, stop for me. Who does that? Jeez. My old boy, aṣọ dẹ̀ ni ẹ́. Ọ̀dẹ̀ ni ẹ́ gan. Well, èmi ò lè force ẹ kó continue. Ó ti fún ẹ 48 hours. If those were very good, tó ti torí ẹ̀ tàbá ẹ̀ sìn, mi ò mọ̀. So the ball is in your court. Oh my goodness. Madam, kí ni? Passport tí mo fẹ́ lò ń bí tá ń lọ, mo ti gbàgbé sílé náà. Jeez. Kí lẹ máa ṣe báyìí sí? Ó máa turn back ni o, máa padà lọ gbé. Okay, ma. Ẹ jẹ́ kí ẹ lọ kàn bẹ́ẹ̀. Wọ́n lọ́mà ló ní pẹ́ tètè rántí o. Ìgbọràn sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ, ó sàn jẹ́bọ ríru. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn. No, just park outside. The engine like run. Okay. Lọ sí bedroom mi. Yes, ma'am. Drawer tó wà lẹ́gbẹ̀ẹ́ left side mi. Okay, ma'am. Left side drawer mi. Tó bá ṣí wàá rí small cat kan bẹ̀ mo fi tó nǹkan bọ̀. Mo ṣáà fi rap sí ṣá wàá rí nílẹ̀. Ó parọ́ tó bá gbọ́n, tó bá gbọ́n, tó bá gbọ́n o. Tẹ́tí gbọ́ o. Tẹ́tí o. Pàṣọ ìyá mi lọ. Lover boy. Jane, what are you doing here? I'm here for you, as you can see.
It is suffering. Time and again. It is suffering. Stop. Stop. It is suffering. It is suffering. Kéde kan lọ wọ́n pàtó ìgbàlá ìbẹ́ ń sẹ́yìn látàárọ̀ àtúpè títí kò gbà mọ́. Tade, kí ni gbogbo rọ́bìṣì náà? No ma, mo ń try láti wá pásítọ̀ mímọ́ bíi ti ẹsẹ̀ wíkì ti wá mú gbàgbé ni. Why tí gbogbo bed dàrú báyìí everywhere kò wá scattered then belt ẹ ó wà unbuckled fly ẹ open kí ló dé? No, ìgbà tẹ́ni kí wá mú pásítọ̀ yẹn nínú ilé ni mo ti wo everywhere mi ò rí. So along the line mo bẹ̀rẹ̀ sí máa ní running stomach tí mo lọ toilet nígbà tí máa dé mo rí miss call lórí fóònù mi. Oh okay, one toilet. No wonder mo ti pè é severally tó tọ́ náà mo wí kí ló ṣe Ọlọ́run ló máa ní ká wálé ṣé ọ̀nà ló bá púpù sí. Ó yá wo ó wà ń bẹ̀ yẹn síbẹ̀ wá rí ń bẹ̀ bedside door náà. Okay jẹ́ ká tètè máa lọ ká má pẹ́. Okay ma but ṣé mo lè sáré lè bed. Leave it mọ́rí yẹn bá àbí mọ́rí lé àbí whatever ni. Oh my God. Where do you? I really enjoyed myself. A ṣì máa tún ṣe o. Bálọ̀ ó di dandan àbọ̀ adé. Nítorí láyé olúgbọ́n ṣe tirẹ̀ ó èkóró. Mi kò fẹ́ ká practice self-medication if not máa kọ́ fún ẹ lóògùn. Ọmọ fẹ́ kọ́ mọ̀ nǹkan tó ń ṣe ṣó mọ̀ wá lè mọ treatment tó máa fún ẹ. Ìfẹ́ gbogbo symptoms bíi ká máa bì ká máa tutọ́ yìí I don't like it. Ó yà mí lẹ́nu kan ní ọmọ bó ṣe jẹ́. Ṣábẹ̀ ṣáà ti ń balẹ̀ ṣá. Ẹ kú jókòó madam. Dókítà ẹ ṣé. Ẹ kú tọ́jú ẹ̀ mà. Ẹ ṣé. Báwo ni? Result test ti a run a discover pé Janet lóyún 6 weeks. Irọ́ o. Janet. Yes ma. O gbọ́n kan tí dókítà sọ. Wọ́n lè lóyún. Janet ò ti lóyún. Ibo ló ti lóyún? Ibo ló ti lóyún náà? Madam, take it easy. Just calm down. Tẹ́ bá délé ẹ tù nínú because condition tó wà ń sìn kò fẹ́ anything shock. Ẹ jẹ́ kí n bèrè lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ kí n bí ẹ jẹ́ kí n bá sọ́ọ̀sì ní ìrí pẹ̀lú ọkùnrin kankan. Tó bó ló ti wá lóyún? Báwo lọmọ kan ṣoṣo fẹ́ràn bí obìnrin ó kàn máa lóyún mọ́yàn lábẹ́ yóò dẹ̀ ní mọ ẹ tó bí mi ṣe ní bínsìn. Ibo ló ti lóyún ní bẹ́ẹ̀ kan talk to me and talk to you. Tálẹ̀ ni ma. Tálẹ̀. Ọmọ ìtìbá yóò jẹ́ dọ́tọ̀. Ríru ẹbọ ní gbèníyàn. Ẹ pẹ̀lẹ́ madam. Mo fi pé ẹ ti wà òkè bá. I'm better, I'm a lot better. Madam ẹ ṣẹ̀rù bá wa gan ni o. Mo wà forced láti lọ ṣe another test fẹ́yìn náà. Ó ní mo fi rí wípé ariwo tẹ́ ń pa yẹn ẹ nídìí ẹ̀ mọ́ sí yín o. Because nínú àyẹ̀wò tá a ṣe mo discover wípé ẹ̀yin gan 8 weeks ẹ ti lóyún mọ́. Congratulations. Hello, Tálẹ̀. Níbo ló wà sí? O ní láti kúrò nílé yẹn sísìn o. O ní láti kúrò because nǹkan tí mọ́mí plan fún ẹ ò dáa o. Kò dáa rárá tó bá wọn kò ṣe ní ìdẹ̀mí ẹ̀ kò dáa kúrò nílé yẹn sísìn. Okay, mi ti bọ́. Mo mọ wá bá yín bẹ̀ because we need to talk. Alright, ó dàbọ̀. Tẹ́tí.
sọ ìyá mi. Ó sàn ẹbọ ríru ẹbọ ríru. Hello, she gave you. Baba. Àwọn kan ti ṣígun orí ibà ti ká borí ibà yìí. Jọ́ kí ló ń ṣe tó ń sọ̀rọ̀ bí gbèrè? Ọ bọ́ọ̀sì tìbò. Ilé wa. Tó bá wà ní onímọ̀ sọ bí wọ́n ti bọ́ọ̀sì everywhere, wọ́n fọ́ lórí anybody. Ó ti ṣe rìn. Bàbá. Easy. Yeah, Jude. Come again. Kí ló ṣẹlẹ̀? Baba, àwọn kan já wọlé pẹ̀lú weapon. Wọ́n kàn pariwo tálẹ̀. At the end of the day, wọ́n ti kidnap his head o. You say? Wọ́n ti gbé his head lọ. Be like say you talk something now. Wetin I wan do? They don kidnap his head. Mama, you know say I dey always talk am say all these people wey dey employ them, I see them. This one na number one. I say, e be like say you dey mad abi. Àṣẹ báwo? Wọ́n gbé ẹsẹ̀ lọ. Tí wọ́n kọ́ ti fọ́ gbogbo kókó ẹsẹ̀ méjèèjì. Jude, Baba. Jude, Baba mi wọ́n wájú lé mi wá. Wetin I wan do? Kò sẹ́rù lára mi. Ìwọ́n tó ti ń bá ẹkúta káìtì tipẹ́tipẹ́. Iṣẹ́ wà ní gbẹ́rù dání. Kò sẹ́rù lára mi, Baba. Kò sẹ́rù lára mi. Mi ò dé bẹ́ẹ̀ dùn. Baba mo yá dànù, ní wọ́n fẹ́ pa mí. Mi ò dé bẹ́ẹ̀ dùn. Wọ́n fẹ́ pa mí, Baba. Àní ó ti kò sẹ́rù lára mi rárá. Ó ní kò sẹ́rù lára òun. Báwo ló ṣe wọ́n máa rìn lẹ́yìn pé kò sẹ́rù lára ẹ̀? Fọwọ́ yàrá mi kò jáde. Baba kò sẹ́rù lára mi. Èmi nìkan mo wà ń lè. Ó ń ṣe fọ́ọ̀tì mi. Wọ́n bá mi lábọ́ ni. Èmi tẹ́ pé mo máa ń gẹ̀ṣẹ́ ọba yẹn anybody ní. Wọ́n àgọ́ ayán wá báyà mi. Wọ́n bá mi lábọ́ ni bàbá. Baba kò sẹ́rù lára mi, bàbá. Wọ́n ní ọmọ yàrá mi. Kò sẹ́rù lára mi. Baba. Hello. Hello, CP. CP wọ́n máa bẹ̀rẹ̀ mi. If you dey out there, we run. Àwọn kan dẹ̀ wọ́ bẹ́ẹ̀ tẹ̀ mi, wọ́n dẹ̀ gbọ́ ọmọ mi lọ. Àmọ́ gbé yàrá yẹn anybody. You go run if you dey out. Nothing in my bucket. Why you don't face them like this? You want make I die? You stop wasting God they do as you don't die so. If you dey out, you go run. The man. The man. No word. No, Baba. Ìgbà ọ̀rọ̀ ní kú gan. Ìgbà ọ̀rọ̀ ní kú gan pápá. Àjọ máa kú ni. Èmi. Àbàdà mi jọ ìṣàánú mi. Mi ò mọ ọwọ́ pa ẹ̀kọ́ tẹ́yìn àti tálẹ́ ló ń fà. Mi ò mọ ọwọ́ pa ẹ̀. Mo bẹ́ẹ̀ sọ lérò báyìí. Mo rọra sọ, mo farabalẹ̀ rọra sọ fún ẹ báyìí. Èmi kan fúnra mi tún bẹ̀. Bọ̀ ó jẹ́ kó yé mi pé òun mọbi tọ́rọ̀ ẹ wà. Mi ò lè pa ọ fún yín màdà mi mọbi tó wà. Mi ò mọ ọgbà rárá. Ìwọ ò mọbi tí Tálẹ́ wà. Ọ̀rẹ́ ẹ̀ kò rí kò sùn. Ìwọ ò mọbi tó wà ráì. Wọ́n ṣe orí wo tó bá gbé yẹ. Tó bá gbé wọ́n máa gbé lọ sí inú ibi tí ò ní rọrùn mọ́ láíláí. Wọ́n lè ṣe kẹ́mi ẹ̀ bọ́ sí. Madam ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Ẹ má ṣe yẹn fún mi ẹ jọ̀ọ́. Ibi tó wà. Mi ò mọ ibi tó wà. Mummy ṣe wọ́n pé kò tẹ́ ṣe irọ́ tẹ́ wọ́n kó rọ̀ kidnap làwọn èèyàn máa pè ó máa bí nígbà kidnap ọmọ yìí ni ó dà. Bẹ́ẹ̀ sọ̀rọ̀, what do you know? Ọmọ gravity kan tó wà nílẹ̀ òun ló jẹ́ kó máa lanu ẹ̀ kó máa pàdé kó máa sọ pé ẹ̀kọ́ kidnap ẹ̀kọ́. Will you go back to your room right now? Get back to your room. Mummy kò dá o, it's so good o. Wo ọmọ tó rẹwà máa sọ gbọ́. Mi ò lè fa ẹjọ́ ṣàánú mi. Wo má ṣe bí olórí burúkú àbó ṣe bí ọmọ àlè àbó ṣe bí ẹ̀ta yẹn fẹ́ tá dànù. Ṣé orí ibi tí ẹyọ kan yẹn ti wá? Ó pọ̀ bàjẹ́ ń bẹ̀. Ó gbọ́ tó bá ṣe bí ẹ̀ta yẹn bàjẹ́ ó gbọ́ kó ṣe bí èèyàn gidi. Á ṣe bí wèrè bíbà ó gbọ́. Ṣé o níbo ni Tálẹ́ wà? Bántálẹ́ ó lágbára o okùn wá fi wálẹ̀ sínú abúlé okùn lọ bẹ́ẹ̀ yẹn. Kò máa rí bẹ́ẹ̀ ṣe sọ yẹn máa ẹ mọ ọ̀rọ̀ àtijọ́ àti mu náà ò lè gbé mi lọ sí Èkó. Ṣé o ti wá ríṣẹ́ lẹ́kọ̀ọ́ ni. Iṣẹ́ kẹ̀ iṣẹ́ lẹ pè bẹ́ẹ̀ yẹn Èkó rọrùn bẹ́ẹ̀ ṣe rò yẹn o nígbà tí mo dẹ̀ wáṣẹ́ títí tí mo dẹ̀ ríṣẹ́ mo dẹ̀ yá padà bọ̀ sílùú. Ó tiẹ̀ dá bẹ́ẹ̀ tó lásìkò tí màmá gbà wáyé wọ́n nídìí ọmọ tó máa mójútó wọn o. Bẹ́ẹ̀ ni. Bántálẹ́ bó ni ṣé màmá wà ń lé. Bálọ̀ àbọ̀ adé bálọ̀ ó di dandan àbọ̀ adé nítorí láyé olúgbọ́n ṣe tirẹ̀ ó èkóró. Ẹ dákun ẹ mọ́ bínú o Tálẹ́ béèrè o. Tálẹ́ náà béèrè ẹ̀jẹ̀ bá ń pẹ́ Tálẹ́ jáde o. Tálẹ́. Jáde ẹjọ́ Tálẹ́. Báyìí bá ti náà. Báyìí Ṣé mo kọ́ lórí burúkú yẹn? Ayé ẹ̀ ṣé ibi báyìí ni wọ́n wá? Ibi ló sá wá?
ayé ti bàjẹ́. Oh, you think you can eat your cake and have it, abi? Lọ́kọ̀ tí mo bá máa fi ojú ẹ̀ rí, wàá gbà. AZ, why you cast me now? Kí ló dé wá sọ pé ìbá mo wà? Why you cast me orí burúkú wo ni ẹ? Mama o. Àwọn kan máa ní. Wọ́n ti ń gbé tálẹ̀ lọ o. Kí lọmọ mi ṣe fún ẹyin? Mami. Wúrà ọ̀la. Mami. Ibo lẹ ti rí pàdé ara yín? Ọ̀rẹ́ màá ni mo ṣe. Mo gba wèrè kó máa drive wá ni o. Ọ̀rẹ́ ni mo ṣe ló sọ di mi mọ́ mi lọ́wọ́. Kí ni wọ́n wá ṣe ní báyìí? Mami please. Ẹ wo mami, ọmọ tó fún lóyún rèé o. Ọmọ mi tó fún lóyún rèé o. Èkúrọ́ ló wá ra ọmọ èrò ti dé gbá. Ọmọ èrò ti dé gbá olórí burúkú. Ọmọ èrò ti dé gbá ẹ. Ó lọ ṣì. Talẹ̀ fún ọmọ tiẹ̀ lóyún. Èèwọ̀. Talẹ̀ ò gbọ́dọ̀ fún ọmọ tiẹ̀ lóyún. Èèwọ̀ ni. Wúrà, ó sì mú òṣìṣẹ́. Ọmọ rẹ ti kọjá ìyá ara rẹ o ti forí jálé agbọ́n. Ẹ dákun bóun ọ̀bá mọ̀ ṣé ìwọ ọmọ pé èèwọ̀ ni kí omidan ìlú ìkan lóyún kábíyèsí tó sì méwu tí ń bẹ́ẹ̀ ń dìrà bẹ́ẹ̀ mọ̀. Ó kọ̀ yàrá kò bá mi. Ó kọ̀ bẹ̀yà létí lápá ní ẹ̀ ó ti bá kú báyìí. Ó ti bá kú báyìí tí ìwé tó máa bá kú báyìí. Ẹ bá wà. Ọ̀nà àbáyọ kan tuntun ni pé kó mọ inú mọ̀ wáyé o. Ẹ̀sùn tó bá wáyé kú. Ìyàwó. Ìyá Wúrà, wọ́n jẹ́ ǹjẹ́ á sọ̀rọ̀ pé kí kò sọ̀rọ̀ ó dànù ọ̀rọ̀ bá kú wára tó bá sì sọ. Ojú ọ̀rọ̀ ló ti wá o. Ó kan gbogbo pé ọmọ ọmọ wáyé o. Wọ́n máa ń bá sì ní ti ilé ìwé ní oyún ìṣekú pa gbogbo mọ̀lẹ́bí yìí o. Wúrà bá bí kọ́ farabalẹ̀ kọ́ gbọ́ tèmi dáadáa ó mọ̀ ń bá wáyé pẹ́rẹ́ kò dé pa kò dé jù lóògùn àkàndá ọmọ irú wọn bẹ́ẹ̀ ni. Wúrà bá mi ní ọdún wọ́ọ́rọ́wọ́ lóyún yóò wálẹ̀ ní gbogbo àkọsílẹ̀ yóò bá wá sí ìṣe nínú ìṣèlú rẹ̀ ṣùgbọ́n bí ọba ti lè mú mi ọgbọ́n pé yán wálẹ̀ bẹ́ẹ̀ ni. Kí ló dé sí ìrìn ọgbọ́n tó yẹ ṣe ṣe kó ti bomi ní gbogbo kí ní burúkú àdé àbájá. Ẹ gbọ́ mi fún èrè gbogbo kí ní dàrú gbọ́mọ wọn lánàá ọmọ wèrè fún adẹ bírú. Wọ́n bá já sí mi kọ̀ wá. Wúrà. Wúrà. Wúrà ọ̀la. Wúrà. Wúrà ọ̀la. Ọ̀rí Wúrà. Ìyá Wúrà. Mo tẹ́ fún orí bí orí ọ̀ká yìí. Ó mọ̀ léwu. Ọ̀ya tètè wá. Wúrà. 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 Àrẹ̀sà ṣe tirẹ̀ ó èkóró ẹ bá ń sọ fẹ́ni ayé kan kó ṣe ẹ bá ń sọ fẹ́ni ayé kan pé kó ṣe torí ilé ayé ò lọ títí.
Hello. Ìyá mi tuntun inú mi dùn láti àwúrọ̀ ilé ìtúnṣe yóò dá o àwúrọ̀ ilé ìtúnṣe yóò dá o àfìgbà tó bí ọmọ yìí àfìgbà tó ṣe bẹ́ẹ̀ tó bí ọmọ yìí ó dẹ̀ mọ̀ pé ò gbọ́dọ̀ bí àfìgbà tó wọ́n fẹ́ jẹ́ ká sọ tẹ́lẹ̀ aburú yìí ṣe mọ́ mi lórí kí èèyàn wá nínú ìyọ̀ bàjẹ́ pé òun rọ́mọ ní báyìí àṣà ní ipa ọmọ mi kí ló ṣàbò òfìdé mi rà ọ̀la ṣé pé mi ni mo bí tálí oyún èèwọ̀ ọjọ́ sí òun rèé Mommy, Asotele is my brother. Mommy, wàhálà ti wá. Lọ́lẹ́ mi náà ti lóyún fún ọ. Èmi náà ti lóyún fún ọ. Èmi náà ti lóyún fún ọ. Tálẹ̀ fún ẹ ní oyún. Mommy wá. Mommy. Àìrú ẹbọ kì í máa ìgbé ènìyàn. Asotele ọ̀rọ̀ kò yẹ kó bá ní lójijì o. Ogun àgbọ́tẹ́lẹ̀ yẹ kó parọ́ tó bá gbọ́n. Tó bá gbọ́n o. Tẹ́tí gbọ́ o. Tẹ́tí o. Bá sọ ìyá mi lọ. Ó sàn jẹ́bọ ríru. Jẹ́bọ ríru. Ó sàn jẹ́bọ. Tó bá gbọ́n o. Tẹ́tí gbọ́ o. Tẹ́tí o. Bá sọ ìyá mi lọ. Ó sàn jẹ́bọ ríru. Ẹbọ ríru. Ó sàn jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ ríru. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa ìgbé ènìyàn o. Asotele ọ̀rọ̀ kò
tó bá gbọ́n o. Tẹ́tí tẹ́tí kò gbọ́ ohùn. Tẹ́tí tẹ́tí kò gbọ́ ohùn. Bá sọ ìyá mi lọ. Ó sàn jẹ́bọ ríru. Ẹbọ ríru. Ẹbọ ríru. Jẹ́bọ ríru. Ìgbọràn sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ. Ó sàn jẹ́bọ ríru. Ríru ẹbọ ní gbé ènìyàn o. Àìrú ẹbọ kì í máa gbé ènìyàn o. Àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ o kò yẹ kó bá ní lójijì o. Okùn àgbọ́tẹ́lẹ̀ yẹ kó parọ́ tó bá gbọ́n. Tó bá gbọ́n o. Tẹ́tí tẹ́tí kò gbọ́ ohùn. Tẹ́tí tẹ́tí kò gbọ́ ohùn. Bá sọ ìyá mi.